Adéwálé Ayúbà Sẹ́ríkì gbólóhùn. You can't be people. Can you do what I? I am a wonder man. I am a wonder man. I'm a wonder man. I am a wonder man. To God be the glory, Òṣùpá. To God be the glory, lábẹ́tọ́. Mo máa dúpẹ́ oore àná. Bàbá God, mo ní mo dúpẹ́ oore mi. I am a wonder man. I'm more than conqueror by the name of Lord Jesus Christ. That strength is mine. That strength is mine. I'm more than conqueror. Wàláhì lórúkọ Jésù. Èmi máa ń wá ohun tẹ́mi ó jẹ lọ́lẹ́ kí n má pàdé ohun tí ó jẹ mí lọ́nà ṣùgbọ́n Ọlọ́run àbúrò ẹni mo tọrọ agbára mi jọ bàbá wa bá mi dá sí Òṣùpá. I am a wonder man. I am a wonder man. Wonder. Listen attentively. I'm going to go to a Fuji Sheuba. Listen attentively. Adéwálé, listen attentively. I'm going to go to a Fuji Sheuba. Ẹ̀yin kan work for your maximum enjoyment. Listen to the sound. For your maximum enjoyment. Also a Fuji dance. We are happy, people, we make you happy. We are happy people. Yeah, we are H-A-P-P-Y. P-O-P-L-E. We are happy, people, we make you happy. We are happy people, we make you happy. We are H-A-P-P-Y. P-O-P-L-E. We are happy people, we make you happy. P-O-P-L-E. Ọ̀dọ́mọdé olórin lèmi Adéwálé Ayúbà o. Àwa kan kọrin bàbá àgbà láwùjọ ìgbó, èmi tí kọrin náà ní ìgbàgbọ́.
àwọn àgbààgbà tó bẹ́ẹ̀ lókè tó kéṣe o ọmọdé ń bọ̀ wá dàgbà. àgbààgbà tó bẹ́ẹ̀ lókè tó kéṣe o ọmọdé ń bọ̀ wá dàgbà. torí ọlọ́run ọba kò kú nígbà kan nìkan kó ní láàbí ìkẹsí. ọlọ́run o ìbádẹ́kọ̀ kó ní láàbí ìkẹsí atápá nígbà tá a ní atápá nígbà àtàníyàn. ìkànnà ni ò jẹ́ kí para amọ̀lẹ̀ ó dàgbà. ẹ má gbàgbé ẹrú bá jẹ́ ọ̀pá èèyàn ọ̀gbà púpọ̀ ṣoṣo. ẹ̀yìn ló ń da àgùkọ òwe lábíbá. apá ọmọdé ò tó pẹ́ẹ́pẹ́ sàgbàlagbà wà kéde o. ọmọdé àná òye má dàgbà bó náà lálẹ́ o. ìyẹn fún sáwà ìyọ̀dá o. ìyọ̀dá sáwà bàbá olóore ọba. ó ṣẹ̀ṣẹ̀ mú ti lè ní àdéwálé. ẹ̀mí àṣẹ púpọ̀ ọdún láyé. ọmọ Ìbàdàn bẹ́ẹ̀ sí tọ̀gọ̀. nílé ìgbélé òyìnbó lè gbé jà ayọ̀ onírúurú. ọmọ kẹkọọ ìyọ̀dà lọ́mọ òkè táwọn lè dàkú. tó ń dúró ní ìgbé ní ilé bẹ́ẹ̀ ìyọ̀dà ó sáwà pàmì ìyọ̀dà olóòrè ọba. èdè lọ́jọ́ bí ẹ̀ gbogbo lò ó fún ní rẹ́kọ̀gíṣọ̀ fọ́ọ̀mù ní wọlé. ẹ̀yìn ló ń dà tó kọ́. ilé ayé yìí kò dúró dẹni kankan. ilé ayé yìí kò dúró dẹni kankan. gbogbo kaba ṣe lẹ́nu sórí yóò dá lọ́la ẹ̀dá kò ẹ má di ní oró. kọ́dà púpọ̀ má di ní oró. àgbàgbà tó ń bẹ lókè. ewé tó ń bọ̀ lẹ́yìn. àsìkò ojú ìlà wà yóò ó lé mi fàjọ sí. Mr. Bọ́bùlò 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 ọwọ́ láwa yìí ìbátan ọba ọlọ́wọ́ ọba bàdé kẹsẹ̀ kí bàdé mo ṣe bàtàn lọ́wọ́ ìlú fẹ́mi lóye o. ọba tí ń gbàdọ̀ ọ̀gbàlẹ̀ ọba kádépẹ́ lórí ẹ̀ ọgbà wa. Ògún oyè ẹni tó ń pè lẹ́yìn tó kúkẹ́kú. Àléébá abá àti ṣe wọ́n lé bọ́lẹ̀ ìdẹ́kúnlẹ́bí lára wájú. Ọba Jíbádé o Bádé Gẹ̀ẹ́sì ọmọ Ògún yọ ọlọ́wọ́ máa lẹ o. Kádé pẹ́ lórí ẹ̀ lábẹ́tọ̀ ìlú tó fẹ́lẹ́. ọ̀rọ̀ tí mo bá wọn lọ́nà lọ́rọ̀ Friday. Ògún oyè Bádé Gẹ̀ẹ́sì ló kọ́yọ sí mi Adéwálé Àyùbá. Òun gangan lọ bá ọlọ́wọ́ tuntun lẹ́lẹ́. Kádé pẹ́ lórí kí bàtà ó pẹ̀ lẹ́sẹ̀ ọba. Ayé tí lè ń jẹ jayé ọba o
ayé ọba ti dùdù kí lè jẹ ẹ ò tí jayé ọba ayé ọba ti dùdù. ìlú fẹ́mi lóye gbadé gẹ̀ẹ́sì ayé tí lè jẹ jayé ọba ayé ọba ti dùdù ẹ ò tí jayé ọba ayé ọba ti dùdù. ọba tó ń bá sọ́tún tó ń bá sọ́rí ohun gbogbo kí lè jẹ. Adébọ́lá Ọláwálé ọmọ tó láwọ ọyẹ tọrọ òun dáná ọkọ lèmi láàbù ìlú adélẹ́bù ẹ kú lóbìnrin bàbá fúnkẹ́ ọmọ tọ́lá rẹ̀ wájú. Michael Adéjúmọ́lá Adélábù olórí oko Lanre Petroleum Nàìjíríà ní ìjẹ tó kú lọ́jọ́ sí chairman Petroleum Market Association kọ́lọ̀ ń kọ́ fún oríjọ òkú ọ̀run lárẹ̀wájú ìfọ̀ ọ̀dọ́rùn sọ̀rọ̀ rẹ̀. Adélẹ́bù lọ́mọ sọ bẹ́ẹ̀ ní kọ́kọ́ tó lọ. Michael ní ọ̀hún. Adélẹ́bù lọ́mọ sọ bẹ́ẹ̀ ní kọ́kọ́ tó lọ ilé ayé lọ́jà òun ilé. Adélẹ́bù lọ́mọ sọ bẹ́ẹ̀ ní kọ́kọ́ tó lọ. Onípèrè àsùntànà lẹ́kùn òkè. Onípèrè àsùntànà lẹ́kùn òkè. Adélabú onípèrè o. Michael onípèrè. Adéjùmọ̀lá onípèrè o. Bàbá Elékùn onípèrè o. Àsùntànà lẹ́kùn òkè. Bàbá Fúnkẹ́ ó di gbére o, bàbá Táyé Lolú ó di gbére, bàbá Mọ́kẹ́yìndé ó di gbére, bàbá Ìdòwú ó di gbére, bàbá Ọlámídé ó di gbére, bàbá Bímbọ́ ó di gbére, bàbá Ọláyẹmí ó di gbére, bàbá Ọláwándé ó di gbére, bàbá Mọ́dúpẹ́ ó di gbére, bàbá Dr. Abísọ́lá Àbáyọ̀mí ó di gbére o. Àsùntànà lẹ́kùn òde. Ó di gbére, ó di gbére, àsùntànà lẹ́kùn òde.
Adélabú wà wíwíwíwí o. Afọ̀fọ̀fọ̀fọ̀fọ̀. Agbẹ́nu sílẹ̀. Wọ́n lẹ́ni abáfowó tán. Michael wọ́n dáyé lówó. Bàbá wọ́n dáyé bímọ, ó bá wọn bímọ. Ẹ fọmọ fọ́kọ ẹ ṣèyàwó fọmọ. Adélabú congratulations for a life well spent. Ẹ rí congratulations. Adélabú òkú ọlọ́mọ máa sùn. Michael ó fọmọ lẹ́dùkẹ́sọ̀n. Ó tọ́jú ara, ó dẹ̀ tọ́jú ara ìlú. Ó tọ́jú ọ̀rẹ́ àtàwọn tó bẹ́ẹ̀ lẹ́yìn o. Adélabú ló lówó, má ṣe gbéraga. Adélabú congratulations. Congratulations o. Ó dàbí carnival o. Wọ́n wálé láti London. Wọ́n wálé láti America o. Láti wá ṣe celebration of life fún Michael Adélabú. Ah, bàbá eléèlé-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 
Michael bàbá eléèléèléèléèléèléèléèpo. Ẹ ò rí bọ́dà yìí níkú. Ikú tó ń pa àgbègbè ni ò láárọ̀. Ikú tó ń pa àdúgbò ẹni kò lóṣùn o. Ikú tó ń pa lékeléke bí ẹni tí ó lẹ́kùn. Ó pàdé lábúrú mi Michael. Ẹni tó bá wá ní ayé yìí kó ṣe tí ẹni bẹ̀rù kó tó forú. Ìwà tó bá wù kọ́ ọmọ ló ń yáyé. Ìwà tó bá wù fún àyà ló ń yáyé. Ìwà tó bá wù fún rẹ̀ òun máa ń pè ní ẹgbẹ́ sí o. Ẹ wọ ọwọ́ ọ̀tún, ẹ tún wọ ọwọ́ òsì, ẹ wọ wájú, ẹ tún wẹ̀yìn, ó dàbí ìka àbíbá. Àṣà máa ṣe dáadáa. Wọ́n gbọ́ láti Amẹ́ríkà wọ́n wálé. Wọ́n gbọ́ láti London wọ́n wálé. Wọ́n gbọ́ láti Italy wọ́n wálé o. Wọ́n wá ṣe celebration of life ẹni rẹ̀ tó kú. Òkú ọlọ́mọ máa sùn Adélábù. Ìwọ tó bá lówó lọ́wọ́. Ò bá ìdílé alájà méjọra o, ìyẹn l'Amẹ́ríkà. Àìmọye nílùú London. Tó bá fowó ọ̀hún tó bá fi tọ́ ọmọ àlùwàyà ni. Torí ilé tó kọ́ sí Amẹ́ríkà àti ìlú London àti Nàìjíríà ọjọ́ tó bá jáde láyé gbogbo ọmọ tọ́rọ̀ kọ́ ló máa gbélé tó kọ́ ọ̀tà ló bá tán. Bàbá alálùbáríkà ní bàbá wa. Adélábù mi Michael ọ̀run rẹ̀. Bábímọ bí ábímọ. Ó bá kọ̀ ó sí bàbá. Ẹ wá wẹ̀yìn bàbá o. Ẹ wá wẹ̀yìn bàbá o. Michael Adélábù lọ. Láre Petroleum. Ọlọ́wọ́ máa dẹ̀ o. Bàbí ọlọ́wọ́ máa dẹ̀ o. Ọmọ agbọ́ kíkọ lẹ̀kùn máma ta kìkì bí òjẹ́ni tó wáyé.
yóò ṣẹni tó wá sọ ni ọmọ agbókè gbóyìnbó sọ̀rọ̀ adélabú bàbá ọmọ nílé orí òkè tí wà fún pé ẹyẹ ọmọ bíbí ilé ò ṣe fowó rà adélabú ẹ wá wẹ̀yìn bàbá o ẹ wá wẹ̀yìn bàbá o gbogbo yín mo fẹ́ kẹ́ fi kọ́gbọ́n àdé tó wáyé àwáyé ikú òsì ohun tá a bá ṣe sílẹ̀ ló jẹ́ lẹ́ẹ̀kẹ́sì ẹ wá wẹ̀yìn bàbá o ẹ wá wẹ̀yìn bàbá o celebration of life là ń ṣe lọ́wọ́lọ́wọ́ abiyamọ ọlọ́jọ́ ẹ wá wẹ̀yìn bàbá o ẹ wá wẹ̀yìn bàbá o bọ́ bímọ bí ó bímọ bọ́ bọ́ bí ìlú wa ti ń dún ọgọ́ dance to the rhythm bọ́ bọ́ oní Mr. Johnson Òṣùpá professor bọ́ 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 Òṣùpá bọ́ bọ́ bọ́. wọ́n ní ká dúró náà Mr. Bọ́bú o eré alẹ́ eré fàájì ni òkú ọlọ́pọ̀ máa sùn adéláwù gbogbo ọlọ́wọ́ máa dẹ̀ ẹjẹ́ ò dáa fún mi lẹ́yìn àdéwálé ìbálòwò rẹ̀ mi o Olúwa rántí mi o ibi ìdàpọ̀ tó lọ́hùn dálọ́lá. Bàbá ilé èkó ìdílé pampa Amẹ́ríkánà tó di Amẹ́ríkánà lọ. Ọmọ ọlá tó ti nú ọlá wá o. Ọmọ ọ̀rọ̀ tó ti nú ọ̀rọ̀ dé. Àbúrò àkànjí adé gòkè pẹ́ńkẹ́lẹ́. Ọmọ tó ọlágbẹ́ kì í gòkè kọ́. Rotimi ibi ìdàpọ̀ fún kálẹ̀ ọba wọn. Kì í kú máa pa àbúrò mi fún ilé ọlá ilé ọrọ̀ ilé ọrọ̀ kò ní fún wọn. Wàá ṣe 70 wàá ṣe 80 Rotimi ó wàá ṣe 90 lágbára lọ́wọ́ kó bá mi kíyàwó ẹ o àníṣe àbẹ̀kàmì àyàwó nǹkan ọlọ́wọ́ máa dẹ̀ láyàwó. ọmọ yíwọ́ bí ọ̀la Rotimi ó pè lámẹ́tọ́ àyíká mi lọ́jọ́ sí oṣooṣù mọ́ọ̀dá ẹ̀ fún. ìbá gbogbo lórí tó ń bẹ lọ́wọ́ yìí owó bóyá lámì bàbá ó bẹ́ẹ̀ dọ̀rọ̀ ẹ̀ sọ̀wúrẹ́ ọ̀la ló tọ̀wọ̀. Àpèdè bí ẹni jẹ́ ẹ̀kọ́ akọrin bí ẹni ta ìfara kéwú. Iwájú tó dojú kọ̀ bá jẹ́ ó dá o. Ẹ̀yìn tó fi sílẹ̀ òní bàjẹ́ títí láéláé. Ìbá gbogbo eléré fújì. Gbogbo akọ́jújú tó ń bẹ̀ lọ́wọ́. Ẹjẹ́ ojú mi ṣe bí ẹjẹ́ wà lè. Ọlọ́run o yọ̀bọ̀ pọ́sìtì lọ́rọ̀ mi Adéwálé ìgbéraga ní ìgbéra sọ́ọ̀lẹ̀ o. Tí bára wọn tọ́jú ní ìlọ kí wọ́n yá àgbà ni. Àwọn tí ó tó ní kí tẹríba fún wọn. Àgàgà àwọn tájọ jẹ́ sàwọn òtàjọ jẹ́ dédé. Kí wọ́n làdúrà àdúrà. Ọmọ lọ́wọ́ máa dẹ̀ ọmọ lọ́wọ́ máa dẹ̀. ọ̀wọ̀ ní bàjẹ́ lágbára wájú o.
lọ́wọ́ tọ́wọ́ ọmọ lọ́wọ́ tọ́wọ́ ṣe ọmọ lọ́wọ́ tọ́wọ́ ṣe gbogbo ọmọ lọ́wọ́ tọ́wọ́ ṣe ọba lọ́wọ́ tọ́wọ́ ṣe gbogbo ẹ̀dẹ̀bí lọ́wọ́ tọ́wọ́ ṣe Adégòkè tọ́wọ́ ṣe ọmọ tán lágbègbè tọ́wọ́ ṣe aya òye fẹsọ̀ tọ́wọ́ ṣe.